tó dá wa sí wa tó ṣọ́wádé àsìkò yìí a tó wà pẹ̀lú Yèyé Ajésìkẹ́mi Olókun Ọmọlára ìwà yìí mọ̀ sí ìyá abẹ wáyé dèrè lọ́wọ́ pẹ̀lú lọ́sọ̀dọ̀ ìyá abẹ ẹ̀wọ̀n pé méjì èyí ẹ bá kí àwọn ìfẹ́ bá súlé fún wa olólùfẹ́ wa. Mo kí gbogbo ojú tó wò mí pátápátá ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ní gbogbo ibi tí ẹ ti ń wò mí. Orúkọ mi Yèyé Ajésìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí. Mo wá wúre fún gbogbo ojú tó wò mí pé Elédùmarè á wà pẹ̀lú yín o. Ayé yín ò ní bàjẹ́, ẹ máa rí bá ti ṣe, ẹ rí ọ̀nà gbígbà. Gbogbo tí kálukú ń lé tá à ń fà á tóra wọn fún wa, ọkọ̀ wa máa balẹ̀. Orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ láṣẹ Elédùmarè. Èyí tí a bá bímọ ìgbà míì àní mọ̀rọ̀mọ́ tá a bí pàápàá tí ọ̀làjú ti dé wá tẹ́ pé àwọn ìkọsẹ̀jáyé wọn mọ́ wá ti di kìrìsìtẹ́nì àti di mùsùlùmí church mọ́sálásí ni à ń gbọ́ wọn lọ. Báwo ni a ti fẹ́ mọ ọmọ tó bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ àti pé ọmọ wo ganan pè lọ́mọ ẹlẹ́gbẹ́? Ẹ ṣé mo dúpẹ́. Kí ni à ń pè ní ẹgbẹ́? Kí ni ẹgbẹ́? Kí ni à ń pè ní ẹgbẹ́? Ìgbàgbọ́ àwa Yorùbá, it is part of our spirituality wípé a ní ẹnìkejì ọ̀run. Ẹgbẹ́ ni à ń pè ní ẹnìkejì ọ̀run. Ìgbàgbọ́ wa ni pé bí wọ́n ṣe ń ṣe láyé kí wọ́n ṣe ní ọ̀run. Bí wọ́n ṣe ń ṣe ní ọ̀run náà là ń ṣe níbi. Ọ̀rẹ́sà náà kọ́ ní ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́run. So ó túmọ̀ sí wípé àgbàlagbà làwọn wọ́n ti rí wájú wọn rẹ́yìn sí jù wá lọ. Ó túmọ̀ sí wípé ìdàkejì wa náà ó wà níbẹ̀, àwọn ẹnìkejì wa. Ẹgbẹ́ ni ẹnìkejì ẹni tí tọ́ni sọ́nà nínú ayé yìí. Tó jẹ́ wípé nígbà tí a bá délé ayé àwọn á máa sunkún lọ́hùn. Tá a bá kúrò nínú ayé wọ́n á dunnú lọ́hùn, àwọn á máa sunkún bí. So ó túmọ̀ sí wípé àwọn ẹnìkejì wa, spiritual mate wa, òun ni ẹgbẹ́. Bẹ́ẹ̀ni. Tá a bá wá go further wípé báwo ni a ṣe ń mọ̀ tí èèyàn bá ní ẹgbẹ́? Alákọ̀ọ́kọ́ òun ni ohun tí àwa Yorùbá ń pè ní àkọsẹ̀jayé tàbí ẹsẹ̀ táyé. Tí a bá bí ọmọ láàárín ọjọ́ tá a bá bímọ sí ọjọ́ méje, àwọn bàbá wa wọ́n á ṣe àkọsẹ̀jayé fún that method tí àwa ń lò láti fi wádìí irú ìrìn àjò wo lọmọ yìí fẹ́ rìn, irú ènìyàn wo ni. Kí la fi wá ń wádìí? A lè lo Ifá. Ifá yìí under Ifá la rí ẹ̀rìndínlógún, under Ifá la ní obì, a ní àwọn one or two other method tó jẹ́ Ifá náà ni. Kí ni a lè ń pè ní Ifá? Òun ni ọ̀rọ̀ ẹnu Olódùmarè. So èmi máa ń nígbà àkọ́kọ́ tí yẹn bá wọnú ẹ̀mí ọ̀rọ̀ tó bá sọ jáde Ifá ni, nítorí pé ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni. So all those methods la lè lò láti fi mọ irú èèyàn tí èèyàn jẹ́. Tá a bá wá sọ wípé òkè due to ọ̀làjú àti ẹ̀sìn àjòjì tó wọlé, wọ́n ti wá mísì pàtì yẹn fún ọmọ bẹ́ẹ̀, ó ti wá dàgbà, báwo ló ṣe fẹ́ mọ̀? There are so many attributes and so many characteristics téèyàn fi máa ń mọ̀ pé lótìtọ́ àti lódodo mo ní ẹgbẹ́. So bó ṣe jẹ́ nìyẹn. Èyí tí wọ́n bá wà tó yẹ kí wọ́n bí àwọn yẹ kó dẹrù wọ́n máa ní wọ́n máa ní ọmọ míì kò èdè fẹ́yàwó àpò èdè lọ́kọ kò rí oríire gbèsè láyé ẹ̀, wọ́n máa ní àwọn ẹgbẹ́ ló ń dà láàmú, wọ́n á ní kí wọ́n dẹrù ẹgbẹ́. Báwo la ṣe ń dẹrù ẹgbẹ́? Well, to my own understanding, tí wọ́n bá sọ pé ẹrù ẹgbẹ́, tí wọ́n bá sọ̀rọ̀ nípa ẹrù ẹgbẹ́, ká di ẹrù ẹgbẹ́, nǹkan tí èmi mọ̀ ni nǹkan tí à ń pè ní ẹgbẹ́ appeasement, títu ẹgbẹ́ lójú. Bẹ́ẹ̀ ni, títu ẹgbẹ́ ní ojú wípé òkè o. Ṣẹ́rí ìbéèrè tẹ́ bèrè yẹn ó dìbò díẹ̀. Ẹ̀kọ́ yẹn lórí ìgbèrè bá yáwó yẹn wa. Tá a bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́, ìyá bí mo ṣe sọ pé spiritual mate wọn ni wá, spiritual mate wa àwọn ni àwọn ẹgbẹ́.
náà ìgbàgbọ́ wa ni wípé bí wọ́n ṣe ń ṣe láyé ni wọ́n ṣe lọ́run so bá ṣe ń jẹun láyé ni ẹgbẹ́ ń jẹun lọ́run tí èèyàn bá dúró déédéé tó recognize energy ẹgbẹ́ tó dẹ̀ fìdí wọn ó ní bá ṣe appease wọn tẹ bá appease wọn déédéé ohun gbogbo máa ń lọ ní mẹ̀lọmẹ̀lọ fún èèyàn bẹ́ẹ̀ ni fún ilé ayé èèyàn ẹni tó bá mọ ẹgbẹ́ tù tó ti mọ tán fẹ́ràn tó lè mọ̀ pé ẹ̀tọ́ mi lélẹ́ jẹ́ kí n ṣe ó máa jẹ́ káyé dẹrùn fún yàn kì í sì jẹ́ kéèyàn rí wàhálà púpọ̀ nínú ayé so tàbá wá sọ pé a fẹ́ tu ẹgbẹ́ àwọn tẹnu ń jẹ èso àmọ́ òbúkọ a máa kọrin kan pé ṣé mo lè kọ́ṣá wọn á ní orí mi máa jẹ́ gbàgbé ẹgbẹ́ mi ìṣẹ̀dá mi máa jẹ́ gbàgbé ẹgbẹ́ mi àkàrà dùn ó ṣe wómúwómú ẹlẹ́dẹ̀ dùn ó ṣòróró òbúkọ dùn ó ń ta sánsán orí mi máa jẹ́ gbàgbé ẹgbẹ́ mi. So nínú nǹkan tí mo kọ yẹn ẹ ti rí pé mo ti dárúkọ items mẹ́ta tàbí tu ẹgbẹ́ a tún máa sọ fún pé lójú ẹgbẹ́ ti wá lójú ẹgbẹ́ ti wá òfu lójú máa ń sòyìnbó watermelon máa ń sòyìnbó lójú ẹgbẹ́ ti wá ó túmọ̀ sí pé a máa fún wọn lófú lójú a fún wọn ní èso bẹ́ẹ̀ ni oríṣiríṣi gúgúrú la fi ń ṣaṣọ wa gúgúrú la fi ń ṣaṣọ wa ìrèké la fi ń ṣe bùbá o gúgúrú la fi ń ṣaṣọ wa àwọn nǹkan yẹn la fi ń bọ ẹgbẹ́ lóríṣiríṣi àwọn tó bá dùn sweet biscuit tẹ́ pé tọmọdé bá rí wọ́n á yọ̀ mọ́ so àwọn tá a fi ń bọ ẹgbẹ́ làwọn yẹn tá a bá dẹ̀ ṣe á dùn fún wa. kí wàá ní ìpalára tó máa wà fún ẹni tó yẹ kó bọ ẹgbẹ́ tí ò bọ tàbí tí kò mọ̀ pé ẹlẹ́gbẹ́ lòun. ẹni tí ò mọ̀ sì dá ṣó ti yé yín ẹni tí ò mọ̀ lóò dídá tí mo sọ yẹn díẹ̀ náà ni o torí pé kò mọ̀ ṣùgbọ́n ẹni tó mọ̀ tí ò ṣe òun ló ní ìṣù o ṣe rí ẹgbẹ́ wa bí mo ṣe sọ wípé òrìṣà are energies bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ ṣe jẹ́ gbogbo pátápátá energies ni wọ́n ẹ má wà surprise wípé ok mo sọ̀rọ̀ kan mo ní tó bá gbé bá travel out nísìn bí a mo wá lọ ìlú òyìnbó at the end of the day ṣé mo fẹ́ gbé kòkó ẹgbẹ́ dání lọ ni ṣé mo máa ru ìkòkò òrìṣà lọ ni but tí bá dé ìlú òyìnbó máa pè wọ́n wọ́n á dẹ̀ jẹ́ kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé energies ni wọ́n inú afẹ́fẹ́ ni wọ́n ti ń ṣiṣẹ́ so tí èèyàn bá wá mọ̀ pé òun ní ẹgbẹ́ tó bá kọ̀ láti tọ́jú wọn ó máa jìyà ẹgbẹ́ ni olùbánidámọ̀ràn ẹgbẹ́ ni atọ́nisọ́nà ẹgbẹ́ ni abánitó wọ́n á ní ẹ̀yin lẹ lè ṣe é yanjú o ẹ̀yin lẹ lè bá mi ṣe èbúrẹ́ ẹgbẹ́ ọ̀run o ẹ̀yin lẹ lè ṣe é yanjú o so ìgbàgbọ́ wa ni pé ẹgbẹ́ ló lè tọ́nisọ́nà tó lè bá ní ṣe bó ṣe bá ní kó ojú ogun nínú ayé ṣùgbọ́n ó dàbí ìgbà tí èèyàn bá ń lójú ogun tí ò mọ kó àtàdáda ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ ṣe jẹ́ tó o bá fìdí ẹgbẹ́ ẹ̀ dáadáa nígbà tí ogun ayé bá dé easily náà máa yọ ẹ́ kúrò nínú ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú dáadáa tá a ti rí ẹgbẹ́ a máa gbani lọ́wọ́ ìṣòro so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tí ò bá tọ́jú wọn tó bá ní ìṣòro gan wọn máa ta kéké sẹ́yìn wọn níyà sí mo ní àwọn èèyàn tó máa ń hájú tó máa struggle pẹ̀lú ẹgbẹ́ òṣìwò ni bẹ́ẹ̀ náà ló ṣe máa jìyà èsì wọ́n lè máa live in denial o pé kò sí kankan tó ṣe àwọn irọ́ ni ṣùgbọ́n irọ́ ni yóò ní ibi tí ẹgbẹ́ ò ti mọ̀ nù wọ́n nípa ṣan. ìyá wa fún ẹni tí ó fẹ́ àáfàá àfẹnjẹ́ pé ó fẹ́ pásítọ̀ tó wá ní ọ̀rọ̀ ẹgbẹ́ ló ń dà láàmú ṣé ó rọrùn fún ẹgbẹ́ láti ló fẹ́ wá sí máa lóun lẹ́gbẹ́ kan bíkà ló fẹ́ lọ sọ́dọ̀ èyí kankan máa bá wọn ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ kí ó rọrùn. ó lè má rọrùn ṣùgbọ́n a rí àwọn èèyàn tó jẹ́ pé nígbà tí wọ́n bá na pàṣán dáadáa tí wọ́n torí nígbà tán bá na ìyàwó tán wọ́n tún na wọ́n gún ọkọ. ó máa affect your bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà tẹ́kọ̀ wọ́n ti gbẹ ìsìn yìí rí kíyà yẹn máa jẹ wọ́n jù bẹ́ẹ̀ lọ wọ́n máa dúró lórí fẹ́ẹ̀tì pé àwọn ò ní lọ bẹ ẹgbẹ́ kankan àlùjọ̀nú ni. a dẹ̀ ti rí lára bẹ́ẹ̀ tí ó jẹ́ wí ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti bàjẹ́ látara wípé kí wọ́n fẹ́ ọkọ tí kò gbà wọ́n láyè láti tọ́jú ẹgbẹ́ wọn. ṣe rí ẹgbẹ́ bíbọ ó yàtọ̀ sí òrìṣà o. èyí mẹ́rin ṣò ṣá o. no ó yàtọ̀ sí pé ṣe rí àwọn ilé evidence tó ṣú ọ̀gbọ̀ngbọ̀n náà ni wọ́n
they will come to you in your dream, you will see them in reality. Ẹ̀rí àpẹẹrẹ wọn lára yín tẹ́ pé kò ní ìdí kéèyàn sọ fún yín tẹ́yìn tó máa fi mọ̀ pé mo lẹ́gbẹ́ lóòótọ́. Ó máa ń ṣe mí láàánú wípé ẹ̀sìn ó ti be cloud ọ̀pọ̀lọpọ̀. Many people are so gullible débi pé they refuse to face the reality. So tó bá ń sọ̀rọ̀ nípa wípé àwọn tó lọ fẹ́ àfáà tàbí tó fẹ́ pastor, I have so many of them around me. Ẹ̀rí ẹlòmíì tó jẹ́ pé a máa sọ fún yín pé yèyé àfáà lọ́kọ mi ṣùgbọ́n tí bá sọ báyìí máa rí pé mo paradà dé ẹja. Èmi wá rí rẹ̀ kí ló tó jẹ́ pé Ànábì Muhammad lòún rí lójú àlá tàbí kó jẹ́ pé Kùránì lòún rí. Ilé ìtumọ̀ sí wípé Elédùmarè jù wá lọ. Spiritual controls the physical. Ẹ̀rẹ́ lómi náà tó máa sọ wípé ìyàwó pastor lòun ṣùgbọ́n tó ń bá sùn báyìí inú alágbádúgbò omi òkun lòun ti ń wẹ̀. Mo ní oríṣiríṣi evidence lọ́wọ́ o. tó ń bá yín sọ. Bẹ́ẹ̀ ni one on one I have them, I have moment screenshot ẹ̀. Ẹlòmíì àdúgbò òun ṣe jílẹ̀ ni òun rí àwọn èrò tó pọ̀ tó jẹ́ pé wọ́n máa sọ pé yá oúnjẹ àwọn ẹnìkan sọ fún mi ní láti pé òun rí ẹnìkan òun rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe báyìí nípa àwọn fẹ́ jẹun òun wá ẹjẹ́ fẹ́ jẹun báwo lóhùn yìí náà yìí nígbà tó tún wá sùn òun tún tá àrà àpẹẹrẹ wípé they are demanding something from oríṣiríṣi àpẹẹrẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ máa fara hàn ẹ́. ẹni tó bá rírun yẹn kílẹ̀ kó ṣe. ẹni tó bá rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó lọ ṣe sàárà ẹnu ni bó ṣe pé àwọn sàárà ìpèsè àsàrà ní ìsìn èdè Lárúbáwá ni ṣùgbọ́n ọgbà ẹ̀sìn jọ mọ́ra wọn àti bọ́ọ̀rù èdè elédè mọ́ra wọn ẹgbọ́n tí oníṣẹ̀ṣe mi táwọn sọ pé wà láàyè gbogbo ẹ̀sìn dàpọ̀ mọ́ra wọn ara ẹ̀ náà rè Olódùmarè ó tún wọn ilẹ̀ Yorùbá ṣe fún wa. So n tí èèyàn tó bá rírú ẹ̀ tó yẹ kó ṣe ni pé kó tọ̀ àwọn tó mọ̀ nípa ẹgbẹ́ lọ. Mo fẹ́ bọ ẹgbẹ́ mi ẹlòmíì máa ń ṣe àìtúlò á ní òun lè bọ́ fúnra wọn tó bá ṣe wọ́n lè má gbà á. Yes, ẹgbẹ́ mi lè sọ pé etí odò làwọn ti fẹ́ gba oúnjẹ àwọn gbé lọ́bẹ̀ má dà sódò ṣàgbéṣe ti ibẹ̀ fún ọ pé àwọn ẹnájì àwọn máa wá jẹ wọ́n kàn gbé síbẹ̀ ní kò sẹ́ni tó jẹ irọ́ o. wọ́n ti jẹ tó fẹ́ jẹ níbẹ̀ o. ẹgbẹ́ a máa kó sínú èèyàn láti jẹ nǹkan náà ẹgbẹ́ máa kó sínú èèyàn. ìyá kàn ní lọ́bẹ̀ tiẹ̀. yes adẹ̀jẹ́ mo wo fídíò bàbá kan tí wọ́n gbé ìpèsè sétí odò ó bára rẹ̀ jókòó ńbẹ̀ ó jẹ àwọn èèyàn kan sọ pé wọ́n fẹ́ oúnjẹ ṣòfò ni ẹgbẹ́ ni energy ni wọ́n spirit ni wọ́n dey go out and wọ́n fẹ́ káàkiri ni wọ́n lè kó síyàn nínú ẹgbẹ́ náà ló ń kó sáwọn èèyàn nínú tó fi máa ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó ń gbọ́ ẹ̀bùn tó ń ṣe gbogbo ẹ̀ so ẹgbẹ́ lè kó sínú èèyàn láti jẹ oúnjẹ so bí ìyẹn ṣe jẹ́. ṣèyí ṣùgbọ́n ẹlòmíì ṣé bá ní wọ́n du ẹrù ẹgbẹ́ fún wọn á ní kò gbà wọn á tún lọ bò míì á lóun ti dìdìdìdìdì rẹ̀ á ní àlàfà ti gbòǹdì wọ́n ti gbòǹdì ní ṣọ́ọ̀ṣì wọ́n ti di ọ̀dà wọn. ṣe ni ẹ má jẹ́ ká parọ́ fúnra wa kò sí nǹkan tó kan àfáà àti pásítọ̀ pẹ̀lú ẹrù ẹgbẹ́ àyọjú náà ni mo kà sí lóòótọ́ àti lódodo ẹ jẹ́ ká wò ká má tan ara wa jẹ níbo ló wà nínú Kùránì pé wọ́n di ẹrù ẹgbẹ́ níbo gangan ló wà nínú Bíbélì wípé wọ́n di ẹrù ẹgbẹ́ àyọjú náà àti jẹ ọgbọ́n àti jẹ ló ń fà á tẹ́ fi máa rí àfáà tó ń di ẹrù ẹgbẹ́ fún yàn tẹ́ fi máa rí pásítọ̀ tó ń di ẹrù ẹgbẹ́ fún yàn àwọn àfáà máa ń ṣe kó dẹ́lì ni wọ́n jẹ́ káwọn èèyàn rí níta gbangba nítorí pé wọ́n mọ̀ pé it is against their doctrine now àwọn pásítọ̀ Kérúbù àti Sẹ̀lẹ̀ àwọn yẹn tí a máa ń ṣe ṣùgbọ́n àyànjú ràn ní ara tí a fi ń sọ pé bóyá there is a comparison between oníṣẹ̀ṣe àti white garment nìyẹn nítorí pé àwọn iṣẹ́ tó oníṣẹ̀ṣe ń ṣe àwọn náà ń ṣe. pọ́ńbélé oníṣẹ̀ṣe ló ní ẹrù ẹgbẹ́. bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe ló ní kò sí tó kan nítorí wípé ẹgbẹ́ ọ̀run la pè tradition and culture wa ni spirituality Yorùbá ni wípé ká sọ pé a fẹ́ fìdí ẹgbẹ́ náà tí ẹ bá wà lọ ṣe ní ibi tí ọ̀dọ̀ àwọn tá à ń wí yìí wọ́n lè má dì pé wọ́n lè má mọ̀ bọ́ ṣe fẹ́ pè wọ́n dáadáa so ó ṣeé ṣe kó má gbà dé ẹgbẹ́ their attribute is very similar to ìṣúná-àlù àwọn náà wà tricky so nígbà míì wà tí ẹ bá gbé tó bá ní ó yẹ lọ bọ ẹgbẹ́ níbi báyìí tí àwọn ẹgbẹ́ yẹn ò bá accept ibẹ̀ yẹn àwọn ẹgbẹ́ ò ní dúró níbi rédèrèdè tó bá jẹ́ pé ẹni tí wọ́n lọ bá yẹn oníjìbìtì ni tàbí ẹni tẹ́ pé ọwọ́ ẹ̀ ò mọ ìwà burúkú wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní dúró mẹ́ ẹni ẹ̀ kàn fowó ṣòfò ni ṣùgbọ́n tí ẹgbẹ́ bá níbi tí èèyàn tó ní onímọ̀ àti àyà funfun wà wọ́n máa dúró mẹ́ tó jẹ́ pé tó bá fún lówó lóòótọ́ pé ẹ bá wa bọ ẹgbẹ́ tó máa bá wọn bọ́ lóòótọ́ tí ṣe kó máa náwó wọn jẹ tára sọ wọn pé àwọn tí bá yín pé ẹ má wọrí so eléyìí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ná àná dànù owó ṣùgbọ́n kí Elédùmarè kó jẹ́ kí orí wa kó gbé wa pa láwo rẹ̀ ká má ṣàṣedànù. ká tó máa lọ ẹ bá sọ fóònù nọ́mbà yín. fóònù nọ́mbà mi ni 09035973313 lẹ́ẹ̀kan sí 09035973313 ẹ ṣé mo dúpẹ́. ó dà.